bàbá. Ẹ káàbọ̀, ẹ ṣé gan ni sà. Ẹ máa bá mi pín ètò bẹ́ ṣe ń wọlé. Ẹ jẹ́ kí n gbé spíkà mi síta. Ẹ ṣé. Bàbá mi Bright Alabi, God bless you, sir. Abẹ́fẹ́ oníkẹ̀rẹ́. Okay. Ẹ ṣé, ẹ káàbọ̀ ẹ̀yin bàbá mi méjèèjì. Ẹ kú dédé wòyí, a kú àsìkò yìí. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò yàn bẹ́ ṣe ń wọlé. Ẹ ṣé o. Okay. Abẹ́fẹ́ oníkẹ̀rẹ́ kọ́mọ Adébóyè màmá tẹ́ ojoojúmọ́ níhùn ni pẹ̀lú ètò tọ́mọ̀ tí fi ń dáyé lára yá. Pẹ̀lú èlò tọ́mọ̀ tí ń dáyé lára yá. Ẹ ń tọ́jà ń pọ́lọ̀ wọn bá ní àwa kọ́ sí gbogbo èrò àtìnálẹ̀ gbólóhùn mi ìṣerú èèyàn ni. To God be the glory ni o. Ǹjẹ́ Ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n sọ lónìí jẹ́ oyè gbogbo etí tó bá gbọ́ o. Ohun tí mo bá tún bẹ̀ mọ́ bá ń tu lóde ọ̀run, ohun tí mo bá ń dé bẹ̀ mọ́ bá ń dé lọ́hùn, ohun tí mo bá ń firé mọ́ bá ń firé ọ̀rọ̀ mi yóò bọ́ sáàkó. Ṣẹ́yìn bàbá wa ti ya gbàgbé ọ̀rọ̀ àgbà tẹ́ ẹ fi bọ́ wa ní. Pépí náà láwo kò lè gòkè odò. Iná ìjà yìí ti láwo ló ṣe mókè odò kò tí ò rẹ́ yìí. Ṣe bọ́mọdé lẹ́yìn ní iwájú tó bá ṣubú. Kí ló wá dé tá à ń sọ̀rọ̀ bí èwe káàtì ẹ̀wẹ̀ ìwò nígbà kankan. Yóò bá a sì finá sórí òrùlé sùn gbáà. Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Orí òrùlé sùn gbáà. Ọlọ́run mọ́jọ́gbọ́n wọ̀lú ni o. Àwọn ìbọn tí mú ní gun kẹ̀kẹ́ iná dọ́dọ̀ Olódùmarè tí èèyàn fi ní sàárè ń bẹ lọ́wọ́ Ìgbò tí ní tọ̀nà kún kẹ́kẹ́. Ọrùn àtọfà tí kò fún ẹni mì bíi kìnìún. Ó ti ń retí ìjà lákàtà ọmọ Gàmbàrí o. Ọmọ Yorùbá ò lápòlá agi lásán o. Kàkàká sì fìmọ̀ ṣọ̀kan ara wa là ń tún pa. Wọ́n wá fọwọ́ lẹ́rán àwọn ń bá wa bùkú sí náà wa. Láìla ọ̀tí àtìjà tí ń wáyé káàkiri wọ̀nyí ò déédéé rí bẹ́ẹ̀. Ìdí kìíní ńlẹbi tí ń pa wá. Ìdí kejì ní pé ó lọ́wọ́ ìjọba orí oyè nù ni. Ìdí kẹta lè pè tí wọ́n ní kábíyèsí kan gbé gbogbo Yorùbá ṣẹ́. Ẹ jẹ́ á máa mú ní kọ̀ọ̀kan. Ká má da lórúkọ mọ́ ṣàpàká yọrú kù nínú òróró tó ti torókélé ìwò kọ́ tòrò náà tó mú lóró tí ó tòrò gán rò lóko tó lọ fi ṣòro lóòrò ń bẹ̀ tó lóró bẹ́ẹ̀ múrin olùbọnu lórí òrò. Ká kọ́kọ́ mú tebi. Ìfẹ́ ń fìfẹ́ fẹ̀ ní wọn yìí fàjàgbọ̀n bẹ́ẹ̀ bómi sọ́mọ mu dákẹ́kẹ́ lẹ́nu yóò dákẹ́kẹ́kẹ́ ní ẹnu ẹ̀lẹ́ padà bómi. Ìlàjẹ́ làjẹ́ jẹ́ ní bẹ́ẹ̀ níjọ́ máa ń jọra wọn fọ́lọ́hun. Ìfẹ́ máa ń gbóná ní kàrẹ́ wọn ọ̀ká àárẹ̀ rí tọ̀wọ̀tọ̀wọ̀ lára ọ̀wọ́ fi wọ́wọ́ rọ́wọ́ lọ́wọ́ ọ̀wọ́ nílùú Ọ̀wọ̀. Ṣe gbọ́jà Ìgbò àti Yorùbá níjọ wọn ti ń pawó bàǹbà lálábà ni. Bẹ́ẹ̀ làwọn ọ̀fà fara wọn mọ́ra tí bí ayọ̀ bí ẹ̀rín òfìgbà kan mọ́ ṣẹlẹ̀ lẹ́rìn ilé o. Bébí bá ìpanijù á sonú ní láyé Ṣàgàrí. Kó tó kan tàwọn apàlú ń kónkó 20 naira ṣáà ní £1 níjọ náà. Nàìjíríà strong ni mo jẹ́rìí àwọn Ghana bí mílíkì ṣe bí 70 kọ́bọ̀ náà ti fìlú lẹ̀. Mílíkì tí a ò tí ì dúró sórí 45 naira àkókò tó ń gira mú. Ẹ ronú wò sọ̀rọ̀ yìí o. Sẹ́ni tẹ́bi ń pa lọ́wọ́ tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti wó ṣọ́ọ̀bù ìyàwó. Ó nílé gangan ti fún ọ ní quick notice. Lèèyàn ń lọ tọ́ níjà nìjà ò ní dé. Òyìnbó ní hungry man is an angry man. Ọmọ ìyá ń para wọn níjọ àtìlájẹ. Ọ̀wọ̀ òmìnú wọn láwọn ń jà fóyè ṣùgbọ́n ní ibi ń pa tí ò nígá tí ò ní gbó. Ọwọ́ tó bá dilẹ̀ lè sùn ránṣẹ́. Bẹ́ẹ̀ bá tiẹ̀ fò lè lọ́tọ́ lòun ò ní bọmọ jẹ́. Bẹ́ẹ̀ bá fogun lọ yọ́ lọ́ọ́ jà kẹ́ ẹ. Alóhùn ó tẹ̀ rí nǹkan lúùtù bọ̀ lọ́hùn. Ohun ọ̀bá kú. Gbogbo ìṣèjọba kíjọba tí bá ń bẹ lórí oyè nílẹ̀ yìí tí ebi fi ń pa gbogbo òlù tí ìlú fi ń ké báyìí. Táyà tọmọ lọ́lọ́run ó fi ìbànújẹ́ mọ́ dírẹ́sì wọn o nígbà tí í ṣoògùn àdàbí ẹni tí ọba kó jẹ nù wọn. Èdè tíjọba fi ń pàlú ni òjá àwọn oníjà ó dáwọ́ ogun dúró. South Africa láwà ní ìwọ́n ti mú wa lẹ́rù àkànfúra ní. Ṣe bẹ́ẹ̀ ti gbowó ọ̀hún ebi tó ti á jẹ́ o. Mo ní ìdíkejì tíjà fi di ti ń kọrin kó máa róòlù nílẹ̀ yìí ó lọ́wọ́ ìjọba nù ni. Ìjọba tí bá ń kúrọ́ pé ọ̀kan nígbà èmi bá sọ̀rọ̀ sílẹ̀ tán ẹ̀ẹ́rì pọ̀kan ó ṣẹ̀wò mọ́ la. Níbo làwọn tí ń jà wọ̀nyí ti rí bíbọn òjè. Tí wọ́n bá láwọn ọ̀mọ́ then níjọba nìyẹn àlejò lè tí ó kó balẹ̀ ní táìmù nù. Èdè nù gbogbo wọn ó dẹ nílẹ̀ láìpẹ́ tí ojú jojo ti náà sá àwọn táyà tọmọ. Ṣèbíjú àgbà hàn bá torí gbogbo ohun èrè ìyá rẹ̀ gùn ojú lọ pẹ́ sí ẹ̀ kúkúrì. Gbogbo wọn kí mò ń bá wíṣà o. Àwọn tọ́rọ̀ kan náà ó ti máa kéètù nínú ooru. Àwọn láwọn ń ṣèjọba
wọ́n ń pọ́n ọmọ tí wọ́n láṣọ ogun ńlá ń lọ rìn káàkiri ìlú àwọn aṣòfin nàìjíríà kan wọn ò rí nǹkan kan ṣe sí o wọ́n ní kébi ọmọ pa mẹ̀kúnnù lọ àpapọ̀ owó ni wọ́n ń bá kiri ọlọ́run ó jẹ gbogbo wọn níyà tó gbóná àyàmọ̀ bí n bá pè nǹkan kan bí agbára banu lè pè yóò tó lórí wọn ò jẹ́ dá sọ̀rọ̀ aráàlú ń bí tiẹ̀ o owó tí wọ́n kó jọ láì ní ná òkú sùn káàkiri ìlú wọn ò bá wọn ríran ọlọ́run jẹ gbogbo ọ̀tá mẹ̀kúnnù ní yàtayàtọ̀ mọ̀ nígbà tí ìṣòògùn tó jẹ́ kankan ní wíwí náà jó mọ́ ní wàràdọ́mọdé tó kò sí bọ̀ ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá náà ní ṣe wúrà àràgbá àti lọ́sọ̀rọ̀ kí jágànná ti gbádùn látàdá ní gbẹ̀yìn ní òṣùpá òkú náà ní gbẹ̀yìn ilé àwòrò àtàpá báyìí ló rẹ̀ tàpá tẹ̀lé abáti fi náà tẹ̀tù báyìí ní gbà ojú abáti fọ́ ibi ẹmọ́lẹ̀ báyìí lẹ́wà rẹ̀ bàjẹ́ gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń kówó òlù sákò láìsí ti mẹ̀kúnnù ṣe pé ẹni ìjọba ni mò ń bá wí kìí ṣe kan pàtó ìjọ náà lómi ìbànújẹ́ ọmọ dàpọ̀ méjì ara wọn olùkọ́ ń dágà kí báwọn náà ya ọ̀run dalẹ̀ ẹnìkan ìbásọrin lọ́rùn ọ̀rọ̀ àpò aláǹgbá iṣẹ́ ẹ̀rùn méjì ìjọba kíjọba tí bá ń pàlú lẹ́kún láti òní ìlọ́sẹ̀ àti títí láéláé ọlọ́run mọ̀ fàjọba náà yá ni o nígbà tí ìṣòògùn ìwọ́tọ́kàn rẹ̀ ti òṣèlú tó sì mọ̀ ẹ́ pé ìwọ náà ń lọ ọba wọn kówó òlù pamọ́ ni ọjọ́ tètè má wulẹ̀ lọ mọ́ o kọ́ra mọ́ ṣe supply rẹ lọ jẹ́jẹ́ torí pé àpadàbọ̀ rẹ lábùjá kò lè kọrin torí èrèkú ìbáyìí ni wèrè rìn wọ̀lú ládàá báyìí ní rìn jáde o gbogbo ìjọba tí ò bá ti fa ìdẹ mẹ̀kúnnù lọ́rùn sẹ́ tá a tún wí tí ò bá ti ń wà lókè ìbànújẹ́ ní ń ta síbi kókó orí àpáta tàbátì àdá ò ní jẹ́rù ìjọba bẹ́ẹ̀ ò ṣàṣeyè ọlọ́run wáyà ní sẹ́ẹ̀ bọ́jẹ́ẹ̀tì wọn ò tètè kà àwítà wọn tó ń wa yín múwé epo àṣègìdì lóhun arúmiyọ̀ yìí ṣeré ẹ̀tẹ́ wọn ń fọwọ́ ọlá fọnkún òkúta ń bọ̀ gbogbo ẹ̀mí àwọn tó kú lórí àwọn aṣòfin àtòṣèlú olórí burúkú ẹni tí ó kú òkú tí ìmọ̀ kú tí ó pa òun olórí burúkú ń kówó jọ kówó ọ̀njọ́ tán náà àbí gbọ́ yín tí wọ́n láwọn ọmọ fi ṣàlejò ni ṣé Muhammad fẹ́ wọ́n wálé ni àbí Jésù ń bọ̀ àkíyàn wọn ní bá aṣòfin kan bá kú òkú rẹ̀ gba mílíọ̀nù kan àti tí ọlọ́mọ lọ ná lọ́rùn kọ́ adélùmọ́lá òfin adé ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Nàìjíríà gbogbo 2097 sáwọn Toronto wọn yóò mọ̀ bóyá káwọn ó ṣe nǹkan fún tọmọdélé ògún adéni síbi burú ti fẹ́ lálà sí wọn kú yìí gbogbo ẹni tó sùn mí ni wọ́n ti ń sin in advance o bọ́dọ̀ ń bá ń fẹ́ràn ìjọba kan lọ́wọ́ a ní kó máa tẹ́mẹ̀kúnnù lọ́rùn wọ́n máa wá ṣàdúrà fún bọ́dọ̀ ń bá ṣe tán tí ó padà àníjọba náà kó mẹ̀kúnnù sínú ìyà kó ló pàgbára òun ti dé bí ti ń forí pépé mẹ̀kúnnù lọ́lọ́wọ́ kojú bírílù lọ́ọ́ fàjọba ń ya wọn láwọn ọ̀fẹ́ mọ́ ohun ènìyàn ṣáà ló wọn lọ́wọ́ bá agbára àwùlẹ̀ ní tó tẹ̀ wá fọ́ ẹni pé ọ̀pọ̀ nínú àwọn òṣèlú Nàìjíríà ló dá ìyàmọ́ ẹ̀wọ̀n lẹ́yìn ní jẹ́ bẹ́ẹ̀ òpin ìyá ni ṣùgbọ́n orí pẹ́ wọ́n ṣe èrè gbàgbé ọlọ́rọ̀ yín àbí ti pandi bẹ́ẹ̀ bá gbọ́n tí ìlú ìwé ẹ̀jẹ̀ ń wí fún yín wọ́n ní dídùn ló kó àwọn ọ̀jẹ̀ kíkan mọ́tò lẹ́yìn gan òfin mú wọ́n wá ń gbé yín wò sáwọn ìjọba ti tẹ́lẹ̀ wọ́n ní tìyín tó le ṣé báwọn kan ní sàǹbẹ lórí ìjọba nígbà tí epo 7 naira ń kú mọ́tò epo ṣáàgbẹ́yìn pọ̀ sí ni àti débẹ̀ náà ń parí ọdún mẹ́rin mi ní wèrè náà kí mi ń wí nù wọn. ẹ kó yẹ sílùú ìtọ́jú sí wa rìpọ́ọ̀tù ti tẹ́ táǹsùfè lọ́wọ́ tẹ́ tó ní a máa yín mú. ẹ̀yin bàbá mi nílé Ifẹ̀ ní mo dẹ́ tẹ́jákèjádò lẹ́ Oòduà o. mo ní ìdí kẹta tí ogun òfin dúró epe ní ẹgbẹ́ sòótọ́ lọ́ba kan bùdó ìran Yorùbá láti jọ́ wípé ẹnu wa ò ní kò láíláí ọ̀tá láàmú abára wa ṣe èmi ò bá tàn wọn ò sì tí ì gbárò ọba rẹ o àmọ́ bó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ aronú ká wá nǹkan ṣe sí ni torí mú mi rò pé ẹ̀wà yóò láti ẹ̀wà gbọ̀n gan ẹ̀wà tí ń pa gbogbo Ìgbò pa Yorùbá ń jò ní ṣé ẹ máa wí onítìrẹ̀là tó kó wa bí wọ́n ti pò nǹkan mọ́ni síbò nìkan lọ́gbọ́dọ̀ kó ráìsì wọ̀lú Haúsá kan ò kúkú ẹ̀wà lókè Ọya o ẹ jẹ́ aronú ọmọ Ìgbò wọ́n ní ẹgbẹ́ àjàǹgbara tí wọ́n o Haúsá ní tiẹ̀ o wọ́n wá ń bá àwọn OPC jẹ́ inú Yorùbá tó ń dùn àwọn ará òkè Ọya wọ́n lẹ̀ dí àpòpọ̀ máwọn jàǹdùkú wọ́n bá dàdúgbò dáadáa tán OPC ní o na OPC fi wò lè ń kó wègé lè ń kó wáyé lè káyì níwádìí ọ̀rọ̀ wò Yorùbá náà tó ń bá wọn fẹnu sáátá ìwọ̀nba àwọn tó kù ọ̀gá oníráìsì àtẹ̀wà ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́n àtọ́fà lọ́mọ̀kù tí ń fi ráìsì Ìgbò lórí àdọ́kí aláfi ṣe ìjọba òwò wọn gẹ́ẹ̀tì ẹ̀ ní ta ni ọ̀wà jẹ́ẹ̀kì rẹ̀ ìgbọ̀mọ lọ́la 50 ọdún ladi sọjí adírẹ̀mí fi jọba nílé Ifẹ̀ kò sí ogun kò sí ọ̀tẹ̀ ńgbà náà torí wọ́n ti stọ́dì wa dáadáa àwọn agbé omi kótó kan ṣoṣo fún àgbò méjì àádùn fura ọ̀pọ̀lọpọ̀ ọdún làwùsá fi ṣèjọba ní Nàìjíríà ń bí wọn ṣàríà o nígbà Yorùbá débẹ̀ tán wọ́n fi rin ṣàríà bọ́nú wọ́n tẹ̀ ní gómìnà kan lẹ́ni tí ọba tẹ́ lọ́rùn kọ́ máa lọ ìlú ẹ̀ a tún wá ń wo kókó one nation náà ni ṣe gbogbo abẹ́lé tó bẹ̀rẹ̀ lọ́jọ́ Àlàmísì ọjọ́ 6 oṣù kejì ọdún 1967
àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Haúsá làwọn fẹ́ dá dúró ojúkú ní Biafra náà ń lọ kílẹ̀ dáhùn dúró fún gbà náà àbámọ̀ àmọ̀ ṣeré àṣetán ó dáa gbọ́n. òfin tí ìró ti ṣe táwùsá láwọn ọ̀fẹ́ oníkèfèrí fẹ́ máa jẹ gàba lórí àwọn ni kò wọ́n níbẹ̀ wọ́n lófin tó dáa jùlọ nù. gbogbo gbogbo ìkùkù àṣẹ kó máa wà ní ìgbé àwọn ọ̀bọ làgùntàn Yorùbá ń wo ijọ́ náà. ìdí ni pé ojú kan nírúlá tí wọ́n ń panu pọ̀ sí tọmọ Oòduà ní pé yẹlẹ yẹlẹ ìbẹ̀rẹ̀ tó ti lólórin tí ń pé kẹ́ ẹ jagun lọ́dà nígbà tí ò sí ẹrù tiẹ̀ àtọmọ rẹ̀ láàrin yín. nǹkan mèremère ìwọ níjọba Buhari ṣe sílé Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ nígbà bá gorí àlééfà tán kábàárò pé wọ́n fẹ́ràn ọba wa wọ́n lè dọ̀bálẹ̀ fókù Yorùbá pàpàǹdodo rẹ̀ láhán ẹ̀ńkẹ́dẹ́rẹ́ kábíyèsí àmísàrí ọ̀bọ̀ bí ilé ìwọ̀láyì àrùbọ̀ bí ní ọba ti pa àdéka ti pẹ́ láàrú yìí bàtà àkàtì wà léṣe ọ̀n sójà àti gbọ́ tiẹ̀ kábíyèsí òní àtẹ́kábíyèsí àtẹ́ńgà tẹ́lẹ̀ ọ̀bà Yorùbá lágbèjì àṣeyèsè bèrè ní díẹ̀ ní ìkàjù gbogbo máa wá ṣẹlẹ̀ ń Kánò àti Kaduna dídúnbó nìran Yorùbá àti Yíbò bẹ̀ dúkìá tiwọn abẹ́ ẹ̀gbọ́ pé ẹ̀yìn gbọ́ pé wọ́n ń sunlé náà rí ni wọn ò lè bá kèfèrí gbé wọn ò lè gbàṣẹ kèfèrí wọn kà lè wọṣọ kèfèrí wọn lè gbẹrù rẹ̀ máa gbélé lọ ẹni tí ìbá ti ṣe Haúsá kódà kó jẹ́ mùsùlùmí kèfèrí ni. dùgbẹ̀dùgbẹ̀ dẹ́ ń sún síwájú yìí bó bá já fúnra rẹ̀ kò ní bí máa rí o á rè wá bí nǹkan ni wọ́n ń pè lọ́rin wọn lára wọn ni ṣùgbọ́n wọ́n yọ tí a máa nù kan dáhùn láìpẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní bó lọrin jù bẹ́ẹ̀ lọ Yorùbá ni ìjẹ́ mo bẹ̀ yín ni o ẹ̀yin ọmọ Oòduà ẹ fọwọ́ wọnú ni láti òde lọ àti títí láéláé ìdọ̀bálẹ̀ mu ibẹ̀ yín o òróró tọ́lọ̀ ń tarí bàbá mi lórí mu ibẹ̀ yín o àrìnkọ̀ ní jọmọ ejò níyàwó ẹ fojú àgbà wò ó kí gbogbo kábíyèsí ilẹ̀ Yorùbá tó tẹ̀ péjọ sáàfẹ́ kan nù wọn fún àdúrà àti àwẹ̀ ọjọ́ mẹ́ta pẹ̀lú ìgbárayílẹ̀ bóyá ẹ lè fi ẹnu àṣẹ àti tàdúrà rèé pé mọ́ṣọ̀kan tí ń ja Yorùbá yìí kẹ́nu Yorùbá náà ó lè kó ní káyé búra wa légbò ẹ̀yìn mọ́ káyé bára wa jagun mọ́ Ọlọ́run ọmọ gbọ́ ogun tí ò rí bí iyán tí ò rí bí ẹ̀kọ́ sí ó. níṣẹ́ táwa Yorùbá tẹ̀ wá ń para wa tá a fẹ́ gbọ́ dáadó yìí ẹ jẹ́ ń béèrè ẹyọ kan àwọn kábíyèsí wa Síjúadé àtògúnṣúà ni mo sì fẹ́ kọ́ dáhùn. kábíyèsí níbo lo irun gbogbo Yorùbá o kí ni a pè é wọ́n nífẹ̀ẹ́ ni dáìwá ṣe ti wá rí pé ìyàtọ̀ sínú Kùránì àti Bíbélì a jẹ́ pé tá a bá tírèsì tàn wá dáadáa kò sí Mọdákẹ́kẹ́ kò sí Ìbàdàn kò sí Ìjẹ̀bú kò sí Èkìtì kò sóńdó kò sógbómọ̀ṣọ́ kò sí Ìlọrin kò sọ́dẹ̀ Òmu kò sí Gbọ̀ngán kò sóṣogbo kò sí Gbẹ̀tù kò sórígbó kò sí Abẹ́òkúta kò Ifẹ̀ ní gbogbo wa òye lágbo ní tojúmọ́ ti mọ́ wálé ayé ẹ̀dá kan mọ́jà jà mọ́ o ẹ bá ń tì wá síkú ẹ̀já máa tira wa sójú ọ̀nà ni o ẹ fojú àgbà wò ó mo wà lórí program kò ní o. mo wà lórí program sir bá pè é padà okay alright ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ gbogbo ẹ̀yin bàbá àti màmá mi gbogbo ṣé ẹ ti gbọ́ nǹkan tí mo play yan ẹ ṣé ẹ jẹ́ kí a lọ akọ́gbọ́ orin orílẹ̀-èdè wa náà ká tó tẹ̀síwájú. Yoruba nation, no going back. Bẹ́ẹ̀ni, no going back. Ẹ jẹ́ ká lọ nínú àdúrà. Ká fi t'Olúwa síwájú kí a tó bẹ̀rẹ̀ ètò wa.
Ọlọ́run alágbára jùlọ, a dúpẹ́ nítorí pé ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé. Olúwa ẹ gbọ́ pé àsìyìn wa. A dúpẹ́ lórí Yorùbá Nation. Níbi tí ọ̀rọ̀ Yorùbá Nation dúró, Olúwa ó di ọwọ́ yín o, ẹ bá wa dá sí i. Ẹ jẹ́wọ́ agbára yín. Ẹni tí ó sọ ẹ̀mí ẹ̀ nù, Olúwa nínú kan nínú àwọn ará wa, Olúwa ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Ẹ bá wa tu àwọn ẹbí ẹ̀ nínú. Ẹ dì wọ́n mú o. Olúwa ẹ jọ̀wọ́ ẹ bá wa dáwọ́ ibi yìí dúró. Ní kíákíá ní wéréwéré, ẹ mú wa dé orílẹ̀-èdè wa. Ẹ jẹ́wọ́ agbára yín lẹ́ẹ̀kan sí. A fẹ́ lọ nínú ètò yìí, ẹ bá mi lọ. Ẹ fi iná la ètò yìí kọjá. Ẹ jẹ́wọ́ agbára yín. Gbogbo ògo yín ọlá jẹ́ ti yín nìkẹyìn. Jésù agbára wa. Àmín, àmín, àmín. Mo ń kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ọjọ́ ajé ti èní. Ajé á fi ilé gbogbo wa ṣe ibùgbé. Bí ẹ ṣe ń wọlé, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi pín ètò ká tó tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wa ní ìkọ̀kan. Mo kí bàbá mi Bright Alabi, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi èèyàn yìí, Jimoh Adéayọ̀mí, ẹ ṣé gan ni, God bless you sir. Bàbá mi, ó ti di ọjọ́ ìṣẹ́gun ní ọ̀dọ̀ tiyín níbẹ̀ yan. Good morning to you sir. Ẹ ṣé sir. Màmá mi Aliaja Idayat Moriana Folari, welcome mommy, ẹ ṣé gan ni. Bàbá mi ẹ ní tẹ́ láíláí lórúkọ Jésù. Ẹ kú àdúró tì mí o. Daddy John Joseph, God bless you daddy, ẹ ṣé gan ni sir. Daddy Ọlánipẹ̀kun Táíwò, ẹni we need to equip ourselves with mi ò fẹ́ ka ìyan síta, we should stop this rally. Tẹ́ bá lè pè wọlé, inú mi máa dùn. Mo like comment yín, a dẹ̀ máa sọ̀rọ̀ lé lórí, so ẹ jẹ́ kí n pín ẹ̀. Daddy Kúnlé Adéyẹmí, ẹ káàbọ̀ sir. We need to be fighting back, enough of rally. Okay, mi ò fẹ́ ka ìyan síta, ó dẹ̀ nídìí. So ti èèyàn tìyá lájẹ, ìyá tó gbásky, ìyá tó beautiful, mommy Comfort Nikki, mo gbé fún yín o, ẹ ṣé, mo appreciate yín. Bàbá mi èèyàn yìí, ojú òní tì yín láíláí o. Daddy Marcel Babatope, ẹ ṣé gidi gan ni, God bless you daddy mi. Daddy Abe àbí mommy Abe Olúfisáyọ̀, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé gan ni, a dúpẹ́. Daddy Ọládọ̀ṣù Isaac, ẹ káàbọ̀ sórí ètò. Àwọn tèmi nìyí o, àwọn tìyá lájẹ. Bàbá mi Lọlá Ọlásùnkànmí, mi ò ní wá yín tì o, ẹ ṣé gidi gan ni, àjọṣe wo ní bàjẹ́, God bless you sir. Ó jọ pé àti kà, okay, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti máa bá mi pín ètò bí ẹ ṣe ń wọlé, ó ṣe pàtàkì. Ó ti yẹ kí n jáde láti ọjọ́ mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n fún ìdí kan tàbí ìdí mìíràn mi ò lè jáde. Ṣùgbọ́n eléyìí èní ìgan mo sọ pé èní lè ní jẹ́ ni ẹni abẹ lọ́wẹ̀. Ẹ kú bó ṣe ń lọ, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, káàkiri ibi tí gbogbo wa bá ní àǹfààní láti máa gbọ́ mi àti láti máa wò mí. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn ojúlówó ọmọ Yorùbá, àwọn ọmọ ọkọ Yorùbá, mo kí wa. Mo kí gbogbo àwọn tí wọ́n jáde, tí wọ́n fi ilé àti ọ̀nà wọn sílẹ̀, tó jẹ́ pé ìran wọn ló jọ wọ́n lójú, tó ṣe pàtàkì sí wọn. Wọn ò náání, wọn ò bìkítà, wọ́n gbéra, wọ́n lọ sí rally tí wọ́n ṣe ní Ọjọ́ta ní ìlú Èkó ní èní. Bẹ́yìn àtèmi dẹ̀ ṣe gbọ́, mo pin comment tí mo pin sí ibẹ̀ yan, ó bani lọ́kàn jẹ́, ó ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀, nítorí pé àwọn ọmọ Yorùbá wọ́n jáde láti lọ ṣe kíni, láti lọ fi ẹ̀dùn ọkàn wọn hàn. Wọn ò ní àdá lọ́wọ́, wọn ò gbé AK-47 dání, wọ́n kàn lọ jáde peaceful ni, peaceful ìwọ́de ìrọ̀rùn, ìwọ́de tí ò sí ìjà ni wọ́n lọ fún. A gbọ́ pé wọ́n gba ẹ̀mí ẹnìkan, ìjọba ìpínlẹ̀ Èkó, ìjọba mùjẹ̀mùjẹ̀, wọ́n gba ẹ̀mí ẹnìkan, wọ́n ṣe àwọn mélòó kan, wọ́n ṣe wọ́n lọ́gbẹ́. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀?
èmi àti yín la máa ti jọ ṣe ètò ti èmi o torí ẹ̀ mo pe bàbá mi kan torí wọ́n máa bá mi dá sí ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ara ìdí pàtàkì tá a ṣe ní láti ṣe kíni láti pín láti jáwọ́ láti yọpá yọ ẹsẹ̀ pé a ṣe Nàìjíríà mọ́ ó ti tó gẹ́ àsìkò ti tó a ní láti máa lọ sí ilé wa ẹjẹ́ arelé ilé láàárẹ̀ ni èyí tá a ṣe yìí ti tó gẹ́ òwò téèyàn bá ṣe tí ò bá péyàn èèyàn máa jáwọ́ ni nítorí pé gbogbo àwọn ìlú tí èmi mọ̀ ní àwọn orílẹ̀-èdè ìlú òyìnbó káàkiri tí ààrẹ orílẹ̀-èdè ibẹ̀ bá ṣe nǹkan tí ò tẹ́ wọn lọ́rùn ìbáà ṣe ọba ni ìbáà ṣe gómìnà àti ààrẹ orílẹ̀-èdè náà tí wọ́n bá ṣe nǹkan tí kò tẹ́ wọn nínú tí kò dùn mọ́ wọn nínú wọ́n á jáde togun-togun wọ́n á jáde tọgbọ̀ntọgbọ̀n wọ́n á túyáyá wọ́n á túyàyà láti lọ jẹ́ kí ìjọba yẹn mọ̀ pé nǹkan táwọn ń ṣe kò tẹ́ àwọn lọ́rùn àwọn dẹ̀ ní àwọn ọlọ́pàá lóríṣiríṣi wọn ò mà ní jẹ́ kí ọlọ́pàá kó jáde láti lọ kó wọn ọlọ́pàá ò ní àǹfààní kò dẹ̀ ní àṣẹ láti lọ kó wọn láti máa lo tear gas láti máa ṣe kí ni abuse of power ni wọ́n ń pè yan torí pé gbogbo wa gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ọmọ ìlú wọ́n ní àǹfààní wọ́n ní ẹ̀tọ́ ní abẹ́ òfin láti jáde láti fi ẹ̀rọnú wọn hàn tí ìjọba bá ń ṣe nǹkan tí kò tẹ́ wọn lọ́rùn bàbá mi Matthew Ọjọ́mọ ẹ káàbọ̀ sà kí ni wá dé ṣé mọ̀ pé kì í ṣe àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó yìí náà ni ní ìpínlẹ̀ Èkó ẹ rántí ní July 3rd ọdún tí ó kọjá July 3rd 2021 ṣé ẹ rántí pé ó ṣe rálì kò ṣe rálì iná ni wọ́n ṣe pa Jùmọ̀kẹ́ kí Ọlọ́run kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere gbogbo nǹkan yìí kò ṣe kí ni kò ṣẹ̀yìn Tinubu kò ṣẹ̀yìn Sanwó-Olú ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bá ṣe máa bá lọ rèé torí Ọlọ́run ṣé bá ibo ni gómìnà ìpínlẹ̀ Èkó wà ṣe rí ní ìlú tí èmi wà yìí tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ní àkọ́kọ́ gómìnà ìpínlẹ̀ náà máa jáde ó dẹ̀ máa ṣe kí ni ó máa jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ọlọ́pàá tó ṣe iṣẹ́ burúkú yìí àwọn ọlọ́pàá tó ṣe iṣẹ́ ibi yìí wọ́n máa ṣe kí ni wọ́n máa fojú ba ilé ẹjọ́ wọ́n máa rí dájú pé wọ́n ṣe ìwádìí tó tó àti èyí tó yẹ wọ́n dẹ̀ máa dá ṣẹ̀ríyà fún àwọn ọlọ́pàá tí wọ́n ṣe iṣẹ́ yìí nítorí pé bí mo ṣe sọ síwájú gẹ́gẹ́ bí òfin ìlú ṣẹ̀mọ̀ ìlú tó lófin ni gẹ́gẹ́ bí òfin wọ́n ní ẹ̀tọ́ láti jáde láti fi èrònú wọn hàn ẹ káàbọ̀ mọ́mí Sanwó is not fit for pure bẹ́ẹ̀ ni bàbá mi Lọlá Ọlásùnkànmí mọ́mí Táíwò Edúnjọbí ẹ káàbọ̀ ma I don't know what to say or do now well àní jẹ́ kó sú wa náà ni ma right time for we Yoruba people to go after our politicians so that Fulani will that we mean ó ti yé mi okay bàbá mi kan ti ń pè wọlé ẹ káàbọ̀ dádì mi ẹ jọ̀wọ́ ẹ bá wa dá orúkọ yín sà. èèyàn yìí àwọn èèyàn yìí nìyẹn ò tẹ́ bá ń gbọ́ àwọn ti ìyá alájẹ inú wọn ni bàbá mi Lọlá Ọlásùnkànmí yìí wà àjọṣewò dẹ̀ ní bàjẹ́ mọ̀ mọ́ lóore. ẹ pẹ̀lẹ́ sà ok ẹ ṣe ẹ kú ètò ẹ kú ìfẹ́ ìran yín kò ní rẹ̀ yín kò ní sú yín láṣẹ Èdùmàrè sà. ẹ ṣeun gan ma ó ti ṣẹlẹ̀ dé ok ó jẹ́ nǹkan tí òyìnbó máa ń pè ní abuse of power. yes.
gómìnà tí wọ́n pè ní Sanwó-Olú, yes, that's what we call him now. Wà tó dáa. He's still reckless, and what he has done is absolutely unacceptable to international standard. What's your first time? What's your second time? Yeah. Then your third time. Thomas Shea, Lily. Thomas Shea, ní ìgbà tó pa àwọn èèyàn ní Lekki Benson. Wọ́n ti fi wọ́n jófin ní international courts. Perhaps àti di pé kó resign kó dẹ̀ máa ṣẹ̀wọ̀n kó tó ṣẹlẹ̀ ní state tó ń govern, but wọ́n fi ọwọ́ bo gbogbo ẹ̀ mọ́lẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń harass gbogbo àwọn èèyàn tí àwọn èèyàn wọn tí wọ́n papòdà. Àwọn tí wọ́n jáde wọ́n fọwọ́ lálẹ̀ pé àwọn tó kú dà. Nǹkan tí máa sọ fún wọn ni pé kán rántí nǹkan tó ṣẹlẹ̀ sí Ọ̀gbẹ́ni Díyà. Where is Díyà today? At a point in time, orí ìjókòó ni bàbá yẹn wà. Babangida orí ìjókòó náà lòun náà wà. Mákọ́mákọ́ ni ó kò sí àṣegbé lọ́nà wà, kò sáṣepamọ́ àbí. Bẹ́ẹ̀ni sir. Ẹ má jẹ́ parọ́ fún yín, àfi tí a bá parọ́ fúnra wa. Orúkọ ọ̀gbẹ́ni ẹ̀ ó ti wọ black record orílẹ̀-èdè Yorùbá. Because I can't think of, I remember that time when he was running for the governorship, all of the debate. Ó bẹ̀rẹ̀ sí sọ́nbẹ̀ ó ní gbogbo ilé ayé òun first ló máa ń ṣe. Bẹ́ẹ̀ni first ló ń ṣe. Kò sí gọ́vnà kankan ní Lagos State tí wọ́n pa àwọn èèyàn ní ìgbà tó wà lórí àpèrè bíi ti Sanwó-Olú. Ó mú first àbí kò mú first? Ó mú first, sir. Yes, ó mú first. You understand me? You know, but it's very, very sad. Nǹkan tí wọ́n ṣe kò sí nǹkan tó ní kálukú ṣe tí kò tó sí record. Àbóyè yín, because àwọn tó jáde lénìí, they went out for a very peaceful protest. They didn't do anything. They took down àwọn ajá yín síta kọ́ lọ máa ta wọ́n níbọn. Eléyìí kò bójúmu. Kò bójúmu rárá. Kò bójúmu rárá. Kò bójúmu rárá. Àwọn ọmọ èèyàn kan ló jáde yẹn. Gbogbo tó dẹ̀ ṣe ń jáde inú everybody ò dùn, inú èmi ò dùn. Kò àyàfi tí ẹni tó bá wà in denial of what is happening, what has been happening láti ìgbà tí adarí tó ń pè ní Buhari tó ti débẹ̀. And potential Buhari is coming up with gbogbo tá à ń sọ yìí ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Wọ́n tàn àwọn yàn wá jẹ lórílẹ̀-èdè Yorùbá ni. It's too much. People are suffering. Medicals facilities 0% gbogbo orílẹ̀-èdè Yorùbá. Èmi rántí gbogbo gba general hospital ṣì wà nígbà yẹn tó ń function. Perhaps ó ṣì wà manageable. But on Wele, they destroyed everything right from the educational sector. Osomi, Osona. Àwọn jàǹdùkú lọ hand over lé lọ́wọ́. And those guys, they are going on different platforms. Tọ́ba ní tó ń sọ̀rọ̀ wọn kiri burúkú yìí. Ìfà inú àjà yìí pé ṣé wọ́n ṣe àwọn ilé iṣẹ́ táwa mọ̀. Àwọn lè ń try láti canvas àwọn èèyàn pé kọ́ máa tẹ̀lé yìí. People are very wicked. Nǹkan tó ń jẹ, kò dé ṣe jọ wọn because nǹkan tó ń jẹ ni. You know, because gbogbo nǹkan tí àwọn ọmọ tó pa lé ní hero mi ni wọ́n o. Àwọn tó pa ní EndSARS náà, they are great heroes. Àdé lè gbàgbé wọn láyéláyé because ìran wọn lọ́jà fún. Ọ̀la àwọn ọmọ wọn òun lọ́jà fún àtọ̀wọn ọmọ wọn. Because gbogbo àwọn tó wà ń bẹ̀ báyìí wọn ò nífẹ̀ẹ́, they don't have foresight. They lack vision. Wọ́n lè jókòó kọ́ ronú dánú rò pé nǹkan táwọn ará bíi tó ń pè ní Fúlàní agbénisì yìí wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá níbi tó ṣe take over gbogbo ilẹ̀ Haúsá. Wọ́n pa àwọn 2, 3, 4 bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ sọ̀rọ̀ láyé ránkàlẹ̀ rí alájẹ subhanallahi wàláyé. That's exactly what they are doing ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé gbogbo àwọn tó pè ní political juggernaut ilẹ̀ Yorùbá orí wọn ti fọ́.
We don't have any governors, we don't have any senators, we don't have any house of rep, about chairman, about the governors of councillors. Only jáde láti sọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè it has to stop. Which one of them ló jáde ìgbà tó ń wọnú àfi tó ń gbé ọba màmí? Ta ló jáde now? None of them. Wọ́n pa Tolú lọ pé arọ́ ti lé wá. Everybody minted like nothing happened. Bámiṣé tó wà lẹ́kọ̀ọ́. Wọ́n pa Bámiṣé nínú BRT bus. Yọlá àwọn òbí ẹ̀ wọ́n ti rí àdísà ẹ̀. Ó wà inconclusive ni. Wọ́n lé ní wá lọ́la ni. The same Lagos State náà lọ ti pa Jọkẹ́ young girl ní Ọjọ́ta tọ́jú ti pa àwọn èèyàn náà straight bullets náà ni. Tí ìjọba tó bá dẹ̀ fi òkè nǹkan tí àwọn èèyàn ṣe inú yóò dùn sí. There are better ways to actually go about things. Àwọn ọlọ́pàá nílò rubber bullets. Tó ṣe pé kò ní cause a lot of harm débi kó ń pa àwọn èèyàn. Ẹ̀yin life bullet ẹ̀ kó lẹ̀ pa àwọn èèyàn. Kódà ẹ̀jẹ̀ náà wọn mọ́. Ẹníyàwó. Báwo ni àwọn fámìlì àwọn tó pa yìí báwo ni wọ́n máa ṣe máa feel? Some of them wọ́n á níyà wọ́n á ná ọmọ lẹ̀. Ìtàn wọn ni kò pa fún àwọn ọmọ wọn tó wọ́n pa wọ́n bí chicken sójú títì. And for some people out there, Thomas say, no. The best we can actually do when Latin share Latin time. We're not pushing anybody. People don't say the life wire, but the fact is fundamental human rights. Because they're by that day, was I your millennial? Oh, millennial, Ben, sir. Oh, my near, did it go? I was out that day because I think that by that too. Mo kún gbogbo àwọn tó jáde lẹ́yìn because short notice ni. Àwọn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ṣe notice tó yẹ kó wà less than 24 hours ló ń kàn wọ́n yẹn jáde. They know what they are doing. Because now strategy náà nìyẹn. But àwọn èèyàn ní láti jáde in numbers ni. Ṣé ní gbogbo àwọn ọlọ́pàá nǹkan tó kó tó rí jù sí pé kí wọ́n á disperse àwọn èèyàn. Àwọn ọkọ̀ they are badly paid. Ebi pa wọ́n ìyá mi. Tí àwọn náà bá rí táwọn èèyàn ṣe react pẹ̀lú ijó pọ̀láriwo àwọn ọlọ́pàá máa bọ́ aṣọ ọ̀fọ̀ tó wà lọ́rùn wọn because aṣọ ọ̀fọ̀ lèmi máa ń pè é. Ẹ̀jẹ̀ tó wà lára àwọn tó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá ó ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ tó ń ṣe ó pọ̀ jù. Ẹ lọ́wọ́ yàn ẹ dá wọn dúró you harass them ẹni wọn lo iPhone ẹ fẹ́ gba iPhone wọn tí ò ṣe pé ilẹ̀ rà á. Àwọn èèyàn máa wọ mọ́tò down the road ẹbẹ̀ sí ní títì bó mọ́tò wọn ẹbẹ̀ sí ń bá wọn do steering it's unacceptable. Ìwà jásíjásí nìyẹn ibi tẹ́yìn tí ń lówó nìyẹn tẹ́ bá ṣe yẹn ẹ gba 5,000 ẹ gba 7,000 tẹ́ bá harass about 20 people a day ẹ lè lọ lé pẹ̀lú bí i 700,000 naira. Ṣé ẹ̀ ń gbọ́? That is not life at all. There is a better way tí èèyàn fi lè gbégbé àlàáfíà. Tẹ́ bá gba ìlú tó wà tó function dáadáa ní láti máa harass àwọn èèyàn because ìjọba fún yín ní enough money wọ́n tún fún yín ní welfare packaging àwọn àbẹ̀dẹ̀ wípé wọ́n fún yín nílé àbíkọ́ fún yín ní ilé tẹ́ máa rent at a very subsidized rate tó jẹ́ pé fraction of the going market value ló máa fún yín lé tó máa fún yín lé. Ilé tí iná láti wà ń bẹ̀ because iṣẹ́ tẹ̀ ń ṣe great job lẹ́ṣẹ̀. You know, man, pay title will look at my phone. I'm losing my thoughts now. Yeah. Oh, wow, disturbing one is. So, they are not going to the best of the best schools. All that my phone, not by priority, ni to pass over primary school, secondary school. To buy your bill to Danny. You know, so people better saying to buy on your share. You must have to buy on one share. I'm a fee, Terush. To buy on your share, Rafi Tomoje. So, what you come and say here now? You can't just go out there, tell them about your Buddha. Madame, no trouble, mommy. Ẹ ṣé gan ni bàbá mi Lọ́lá Ọlásùnkànmí. Mo appreciate yín mo mọ̀ lóore àjọṣe wo ní bàjẹ́ ẹ ṣé gan ni sà ẹ ṣé sà ẹ jẹ́ ká sáré kí àwọn tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa
Dr. Mike Ọlá, bàbá mi, ọ̀gá mi, ọmọ ìyá mi àtàtà, ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé. God's time is the best. ẹ káàbọ̀ sà. My beautiful auntie Rẹ̀mí Ọ̀ṣùngbòyè, ẹ ṣé mọ́mì mi, God bless you ma. Mọ́mì wa Ọmọbọ́lá Ọládèjì, Bọ́lá White New, àwọn ni wọ́n máa ń ṣe kíni, ẹni tó bá ní ṣíṣe, wọ́n bá ní ṣe ní ìlú mùjẹmùjẹ yan, ẹ jọ̀wọ́ ẹ bá wa kàn sí wọn. Mi ò ní bá wọn polówó lénìí nítorí pé nǹkan tá a bá wá lénìí a fẹ́ ṣèdárò ẹni rere tó lọ. Bí bàbá mi tí wọ́n pè wọlé tí wọ́n dá sí yan bí wọ́n ṣe sọ síwájú, ọmọ ẹnìkan ni, ọkọ ẹnìkan ni, ilé kan ló ti jáde, kò mọ̀ pé òun ò ní padà sílé mọ́ nítorí pé kíni, bí nǹkan ṣe ń lọ ní ìlú yìí, ní orílẹ̀-èdè yan, kò sí ẹni tí inú ẹ̀ dùn sí. Ó bani lọ́kàn jẹ́ púpọ̀ gbà pé ìlú tí wọ́n ò tẹ̀lé òfin, kò sí òfin, ìlú tó jẹ́ pé ẹ̀mí ènìyàn kò jọ wọ́n lójú. Ó ti pẹ́ àwọn gómìnà, èmi máa ń sọ nǹkan, àwọn olóṣèlú ọlọ́jẹ̀lú ilẹ̀ Yorùbá yìí, nǹkan tí wọ́n ń ṣe yìí ó máa lẹ́yìn, ó tiẹ̀ ti lẹ́yìn. Ìtàn ń kọ nípa tiwọn. Bí bàbá mi ṣe sọ síwájú tí gbogbo wa mọ̀, ṣé ẹ rántí nígbà Esther tí wọ́n pa àwọn ènìyàn, ẹ rántí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ títí dọ̀la, wọ́n ṣe kí ni, wọ́n parọ́ pé kò jọ, kò rí bẹ́ẹ̀. Gbogbo wọn dẹ̀ dákẹ́, wọ́n ń wò, kò sẹ́ni tó lè gbójú wò wọ́n, pàápàá jùlọ àwọn olóṣèlú Yorùbá yìí. Ẹ má bínú o, bàbá Bọ́lá Ahmed Tinubu, kò sí bí orúkọ yín ò ṣe ní wọlé, torí pé ọmọ Yorùbá ni yín, ilẹ̀ Yorùbá ni gbogbo nǹkan yìí ti ń ṣẹlẹ̀. Èyí tó tún wá burú jù ń bẹ, ẹ tún lẹ́yìn fẹ́ jẹ ààrẹ. Wọ́n ní tí ojú tó bá máa báyàn kalẹ̀ àti àárọ̀, kò ní tàárọ̀ ṣe pin. Ojú tó bá máa bá ní kalẹ̀ kì í ṣe àárọ̀, kò ní ti àárọ̀ ṣe pin. Èyí tó túmọ̀ sí pé ẹ tí ì dé ipò ààrẹ o, òun ni gbogbo eléyìí ó ń ṣẹlẹ̀. Ẹ dẹ̀ sọ sí, ẹ dá sí, ẹ ń wò, ẹ dẹ̀ mọ̀, ẹ sọ fún wa nígbà Tolúlọpẹ́ Ẹrótilé, Ọlọ́run kó fọ̀run kẹ́, kó bá wa tu àwọn òbí ẹ̀ nínú. Ọmọ gidi, ọmọ ológo, ọmọ ológo Yorùbá kan, ògo ilẹ̀ Yorùbá, ògo adúláwọ̀. Àwọn Fúlàní olórí burúkú yìí, wọ́n dẹ̀ yàn kàn. Ṣé ti bá mi ṣe ni ká sọ ni? Ti Jùmọ̀kẹ́ ní July 3rd ńkọ́? Ti àwọn Àdògún àti Àfáà ńkọ́? Ẹ má gbàgbé o, ẹ máa kọ gbogbo ẹ̀ sílẹ̀ o. Ebi ń pa àwọn ènìyàn. Wọ́n mọ àwọn kan tí wọ́n lọ sí ìlú yẹn tó ṣẹ̀dé. Wọ́n ní ṣe ni gbogbo nǹkan wọ́n gógó bí ojú ẹja. Ṣé bá ṣe máa bá lọ nìyẹn? Àwọn ọmọléèwé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ò lè lọ sí iléèwé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, àwọn abilékọ, wọ́n wá ṣe kí ni? Wọ́n wá yan àlè nítorí pé ọkọ tó gbé wọn sílé kò lè bọ́ wọn mọ́, wọ́n dẹ̀ ní àwọn ọmọ. Àwọn èèyàn wá sùn, Yorùbá wọ́n wá ń tọrọ bárà, èyí tí ò ṣẹlẹ̀ rí. Ìdí tó bí Yorùbá nation nìyí. Àwọn Fúlàní ti wà káàkiri, bóyá ẹ rò pé irọ́ ni. Wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe bẹ̀rẹ̀ láti ilẹ̀ Haúsá nìyẹn o. Ẹ̀jẹ̀ dákẹ́ ẹ̀jẹ̀ ń wò. Gbogbo nǹkan báyìí wọ̀nyí ni àwọn èèyàn dìde tí wọ́n ń ṣe kíni láti jẹ́ kí wọ́n mọ̀ pé kò lè máa lọ báyìí, láti fi ẹ̀rọnú wọn hàn. Tí wọ́n dẹ̀ ní ẹ̀tọ́, tó jẹ́ pé gbogbo ìlú káàkiri àgbáláyé ni wọ́n ní ẹ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀. Èyí wá ti ṣe tó yẹ pé ní ìlú mùjẹ̀mùjẹ̀ yìí, tí wọ́n bá ti jáde, ẹ máa rán àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá gan wọ́n tí wọn ò bẹ̀rù orí wọn, tí wọn ò rántí àtúbọ̀tán wọn. Wọ́n ní téèyàn bá rán èèyàn níṣẹ́ ẹrú, a máa fi ti ọmọ jẹ. Ṣé bí ó ṣe yẹ kí ayé ti ẹ̀yin gangan rí nìyẹn, ẹ̀yin ọlọ́pàá wọ̀nyí? Ẹ ti ẹ̀rù orí yín, kẹrù ọpọlọ yín, kẹrù àròjinlẹ̀. Tí èló ni wọ́n fún yín gan ní owó oṣù? Ìmí wà lára yín gan, ẹ tí gba owó oṣù, wọ́n jẹ yín lówó oṣù. Ní ìlú òyìnbó káàkiri, tẹ bá mọ̀ bí wọ́n ṣe máa ń gbé àwọn ọlọ́pàá wọn. Àbí tí mo bá ń pa irọ́, ẹ bá mi type ẹ̀ síbi comment, ẹ jẹ́ kí n mọ̀. Àwọn ọlọ́pàá wọn kì í fi wọ́n ṣeré.
owó oṣù wọn wọ́n máa gbà á ní àsìkò tí ó tó àti èyí tí ó yẹ. Gbogbo ẹbí wọn àti aya àti àwọn ọmọ wọn wọ́n ní àǹfààní sí ilé ìwòsàn ọ̀fẹ́. Wọn ò ní gbọ́ nítorí pé wọ́n ń tọ́jú, wọ́n ń dáàbò bo àwọn ìlú, wọ́n ń dáàbò bo ìlú. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn nítorí pé iṣẹ́ tí wọ́n ń ṣe, kò sẹ́ni tó mọ ìgbà àti àkókò ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Kò sí ẹni tó mọ ìgbà tàbí àkókò tí ọmọ ènìyàn yóò dé, òun ni iṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń ṣe. Fún ìdí eléyìí, wọ́n ní àwọn àǹfààní lóríṣiríṣi pé tí nǹkan kú kan bá ṣẹlẹ̀, ìgbà míì Ọlọ́run má fi nǹkan téèyàn ń rò ba èyí téèyàn rò jẹ́ ní ọ̀rọ̀ níṣẹ́ àwọn ọlọ́pàá, ṣùgbọ́n àwọn ìjọba ti ṣe ètò pé tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ o, wọ́n máa ṣe kí ni? Wọ́n máa take care. Wọ́n máa take care àwọn ọmọ wọn, ọkọ wọn, ìyàwó wọn nígbà tí irú títí ayé. Nǹkan tí Yorùbá Nation náà fẹ́ kó ṣẹlẹ̀ nìyí. Ẹ káàbọ̀ sí orí ètò sà. Ẹ bá wa dá orúkọ yín sà. Ẹ káàsán, ẹ káàbọ̀ sà. Àmín. Yes sir. Àmín, àmín Jésù. Àmín, àmín àṣẹ. Àṣẹ. Àmín àṣẹ ìdùnnú. Àmín. Ohun tí èmi kan máa sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé díjọ́ mélòó kan sẹ́yìn nígbà tí mo gbọ́n pa àtẹ̀lẹ̀ kan, a sọ̀rọ̀ nígbà tó dá ìgbọ́n máa àwọn kan wọ́n tì wọ́n mọ́bì kan. A sọ̀rọ̀ a béèrè pé òkè dára wá ní wọ́n. Báwo ló ṣe jẹ́ ẹ má jà fi wọ́n lẹ̀ síbẹ̀? Náà, eléyìí náà délẹ̀ ẹ̀kọ́ lára máa tó ṣẹlẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ọmọ kékeré ni mí o, mi ò lè pàṣẹ fẹ́nikẹ́ni, mi ò dẹ̀ lè kọ́ ẹnikẹ́ni bí wọ́n ṣe máa ṣe nínú ìrìn àjò yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi, mo kàn fẹ́ bẹ gbogbo àwọn tó bá ń darí wa àbí gbogbo àwọn tó bá wà nídìí àwọn ètò wọ̀nyí ni pé kán jọ̀ọ́ kí wọ́n jẹ́ ká fọgbọ́n ṣe kínní. Ọmọdé ni mí bọ̀ gbogbo bó ṣe wù kọ́jọ́ orí mi kéré mọ́. Ìgbà tí Babangida wà lórí àlééfà tó ń fipá rúlu Nàìjíríà pẹ̀lú ìjọba ológun. Pẹ̀lú bó ṣe jẹ́ ìjọba ológun bó ṣe fìbọn alẹ̀ tán ṣe tó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá ṣe kéré mọ́. A wà nínú àwọn tó ń jáde síta tó ń protest. Ó dẹ̀ ní bá ṣe é ṣe, a ní nǹkan ọjà gan-an kò sí nǹkan kan tá a ní. Àmọ́ nǹkan kan tá a ní ni pé a ní ìfọwọ́sowọ́pọ̀, there was unity. Gbogbo wa tá a bá jáde, ajáde àdúró tira wa ni. Wọ́n lọ bàbá dé gbogbo tó wù kan ṣe gbogbo tó wù kan gbé dání. Àdúró tira wa ni. Bí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀, tá a bá ti sọ fúnra wa pé àṣà lọ lásọ yẹn o. Ọlọ́pàá àti sójà àná máa ń padà jùbọ́n lẹ̀ àbí wọ́n á gbébọn wọn wá padà sá lọ fún wa nígbà tó bá dojú ẹ̀ tán. Gbogbo àwọn nǹkan tó jẹ́ pé tìbá ti kúrukù Babangida fẹ́ ó kọ̀ ó padà fìjọba yẹn lẹ̀ ń kó ń bẹ̀ ni. Ìfọwọ́sowọ́pọ̀ àgbájọpọ̀ gbogbo èèyàn ni kò ṣe pé àwọn èèyàn pẹ́ra wọn yẹ́lẹyẹ̀lẹ àbí orí bákan àbí àwọn kan ní no tó bá jáde tó bá ti ní everybody ń jáde gbogbo student ń jáde ni gbogbo àwọn ìyálọ́jà tó bá máa jáde wọ́n ń jáde ni gbogbo everybody tó bá máa jáde wọ́n ń jáde ni kò ṣe pé àwọn kan dúró wá ní àwọn kan ló ń ṣe àwọn kan kọ́ ló ń ṣe ìyẹn wá jẹ́ kí agbára yẹn wà tíjọba gan fi rí pé nígbà tó yá pé kò sóńtà lè ṣe sí kinní yìí o èèyàn mélòó ni wọ́n fẹ́ pa tí èrò bá pọ̀ tí gbogbo wọn bá dúró báwo ni kò bá ṣe délé ní ọlọ́gàdì mi ò gbọ́ mi ò dẹ̀ mọ̀ọ́rọ́ sọ mi ò sọ pé mo gbọ́n mi ò dẹ̀ wá láti kọ́ ẹnikẹ́ni ní tactics bí wọ́n ṣe máa ṣe nǹkan àmọ́ mo kàn fẹ́ ká máa pera wa ṣàkíyèsí wípé àwọn nǹkan kan wà tá a sì lè ṣe nǹkan tá a bára fẹ́ ṣe ẹ jẹ́ ká mọ̀ pé a fẹ́ ṣe ká dẹ̀ ṣe bó ṣe ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí
ṣé rí ẹ bá ń fàyè lẹ̀ kán máa gbé wa wò báyìí wọ́n ṣe ti ń gbé wa wò báyìí léraléra èmi ò gbàdúrà pé kí tàjẹ̀ sílẹ̀ wà mi ò dẹ̀ gbàdúrà pé kẹ́mi ẹnikẹ́ni lọ sínú àjò yìí àmọ́ lè ní àwọn ewu kan nínú tó jẹ́ pé kò ní tẹ́ wa lẹ́rùn nígbẹ̀yìn tó tó má ti gbé wa wò tọ́lá ìgbẹ́ bóyá bó ṣe máa rí gbogbo ìgbà náà nìyẹn ìjọ tá a bá dé tán wọ́n máa láwọn fẹ́ gbé wa wò náà ni á dẹ̀ lọ já síbi tí ẹnikẹ́ni ò lérò àmọ́ tó bá yẹ pé tàkà jáde tá a bá dúró tán tá a dẹ̀ dé tán gbé wa wò tán ni pé wọ́n bá wa ń bẹ̀ àwọn ká tètè rò ó dáadáa pé kíní yóò ní dẹrùn ara tí wọ́n ń gbìyànjú àti sọ ni pé kò ti dandan kó jẹ́ pé àwọn media presenter àbí nǹkan irú nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu yẹn kò sí nǹkan tó ní kí gbogbo media má gbé èmi ò fẹ́ mọ fashion tó belong sí mi ò fẹ́ mẹ tó ń bá ṣe àtẹ tó ò bá ṣe ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ orí ìkànnì tiẹ̀ tó ti ń gbé èèyàn márùn tó ń wọ ẹ̀yẹ ó lè jẹ́ òyìnbó ni àwọn márùn tó ń wọ ẹ̀yẹ nínú àwọn márùn tó ń wọ ẹ̀yẹ live nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ a lè rí funfun kan ní ẹni ìlú yóò sọ pé àgbáyé bọ̀ wá gba anybody kalẹ̀ bí sọ pé ń bọ̀ wá dá sí i ṣe mọ̀ pé ìjọba abúlé mú wọn lẹ́rú wọ́n ti láwọn ẹ̀sùn kan lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa àwọn ọmọ ẹ́sàs tí wọ́n pa tí wọ́n parọ́ pé kò rí bẹ́ẹ̀ nígbà àwọn fídíò tó ń fi hàn yẹn kò rí bẹ́ẹ̀ báwo ni kò bá ṣe rí lẹ́nìí dára rí mídíà kan tó ń gbé kinní yẹn lọ́wọ́ táwa rí àwọn èèyàn tó wà ní ilẹ̀ òkèèrè kan tí wọ́n rí kinní yẹn tó wá gbé kinní yẹn tó wá gbé bóyá abáyọ̀ kan tó máa rí àkíní wọ́ọ̀tì news ẹ jẹ́ fọwọ́dù kìíní sí CNN ẹ jẹ́ ká tì síbẹ̀ yẹn àmọ́ pé ẹni tó lè jẹ́ àmọ́ bí tó lè jẹ́ tí wọ́n á dẹ̀ ṣe bèrè tí wọ́n á ṣe kíni tí wọ́n á gbé kíní yẹn á ti wà lórí news now wọ́n á ti máa sọ pé ìjọba bá ìṣẹ̀lẹ̀ o wọ́n pààyàn gbogbo èèyàn lórí live eléyìí sọ̀rọ̀ pé wọ́n dọ́pẹ́ àbí wọ́n ṣe kíní kan now ìjọba ẹgbẹ́ máa bẹ̀rù pé òkè ta ló ṣiṣẹ́ yẹn àṣìṣe wáyé kí la máa sọ kí la máa ṣe sí. Bẹ́ẹ̀ tí àwọn èèyàn bá jáde tí everybody bá yarí àbòǹkóhun tó bá ṣẹlẹ̀ láti bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti mọ ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ àtòhun tó ṣẹlẹ̀ because wọ́n rí pé àwọn ọmọ yẹn ò lọ jà. Torí ìròyìn tí ìjọba abúlé mú wọn lẹ́rú ti mú jáde sí ni pé àwọn ọmọ yẹn dojú ìbọn kọ ọlọ́pàá. Wọ́n yí ìbọn sọlọ́pàá lérè tí gbogbo àmọ̀ púpọ̀ rí bẹ́ẹ̀. Wọ́n lè ti mọ̀ pé ibi tó máa ti ọ̀rọ̀ lọ nìyẹn. Wọn kò bá ṣe dùn tó lẹ́ni ká ní pé àkójọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò ló wà ń bẹ̀ tọ́jọ́ ṣe kínní ní àgbájọ ọwọ́ tá a ti ń sọ̀yà kò bá ṣe dùn tó lẹ́ni oníyẹ ifọ̀ ọlọ́pàá tó yìnbọn yẹn àti gbogbo ọtọ́jọ́ wà bẹ̀ òní ni wọn bá lẹ́ẹ̀lẹ́tì pé they are not going to do that again. Ìgbéró ò ní wáyé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la lè sọ fúnra wa ṣùgbọ́n tá a lè máa pariwo ká máa sọ lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ èmi kàn fẹ́ bẹ̀ everybody mo fẹ́ rọ everybody gbogbo àwọn tí wọ́n ń kó èèyàn jáde àti gbogbo àwọn tó ń pè fún kinní pé kọjọ kó jẹ́ ká ṣe kinní bó ṣe yẹ ká ṣe gbogbo ẹni tó bá nídìí láti lọ bára wọn sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ àwọn kan yanjú wọ́tẹ̀wà tó wà lẹ̀ kán lọ yanjú ẹ̀ ká ṣe nǹkan bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí kí everybody gbàgbé nípa pé nǹkan tí mo fi ṣe àbí nǹkan tó fi ṣe mí kí wọ́n jẹ́ ká kọ́kọ́ rántí pé Yorùbá ilẹ̀ Yorùbá yẹn gẹ́gẹ́ ló kọ́kọ́ ṣe kókó sí gbogbo wa olóòjẹ gbogbo alógún ju gbogbo anything tí anybody wù kó jẹ lọ kí wọ́n kọ́kọ́ rántí yẹn ṣáwájú kí wọ́n dẹ̀ rántí pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè tí wọ́n ń jáde nítorí pé wọ́n nígbàgbọ́ nínú ohun tí wọ́n sọ fún wọn àti ohun tí wọ́n fẹ́ ni lóòótọ́ kò sẹ́ni tó lọ fi tipátipá mú ẹnikẹ́ni láti jáde ṣùgbọ́n ẹ jẹ́ ká rántí pé gbogbo bá a ṣe fi tipátipá mú ẹnikẹ́ni náà ẹ tó bá jáde ẹ jẹ́ ká rí bá a gbìyànjú àṣà gbogbo bá wa tó pé gbogbo nǹkan tó dàbí àpò àmì irú nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí ó ń dùn mí bí mo ṣe ń gbọ́ mi ò tí mọ̀ bóyá rán ni bóyá òótọ́ ni o wọ́n láwọn ọlọ́pàá ló tún gbé òkú bọ̀bọ́ yẹn lọ báwọn ọlọ́pàá ṣe gbé òkú lọ ìdú yẹn ó yẹ kí bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ti wà irúgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ó tẹ̀ ṣe pé wọ́n máa sáré sùn bẹ́ẹ̀ pé òkè bóyá ṣe é ṣe bóyá ní ẹ̀lẹ́yìn òkè ó ti lọ àmọ́ at least àwọn ẹbí ẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀
wọ́n ṣàlùkù èèyàn wọn. Kò ní speak well of us. Káwọn kìíní tún máa ṣẹlẹ̀. Kó tún máa di pé ọ̀rọ̀ yá tún lọ dàbí tàwọn ti tẹ́lẹ̀ táàrí. Kó wá máa pile up léra wọn. Kò bójú mu. Kò paint good picture fún wa pé àmọ̀ nǹkan tá à ń ṣe. Bábẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àmọ̀ nǹkan tá à ń ṣe ó dẹ̀ dá wa lójú. A ní láti ṣe àwọn nǹkan bó ṣe ká ṣe. Ká dẹ̀ tó lẹ́sẹẹsẹ, ká dẹ̀ tẹ̀ bẹ́ẹ̀, ká dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀. Ó dàbí láti bá gbogbo àwọn èèyàn tó ń jáde wọ̀nyí sọ̀rọ̀. Ó jẹ́ pé abẹ́ jáde, abẹ́ lọ fi wá bá ṣe wà rásíkà sí, nǹkan la fẹ́ lọ fi hàn. Kí wà náà ṣẹlẹ̀? Ó lè wà rásíkà o, ó lè jẹ́ èèyàn tó yẹ pé ó lè ṣe oríṣiríṣi ṣùgbọ́n tí wọ́n sì máa rí ẹbí pé ẹ tó tutù, ẹ tí ò mọ̀ ọ̀rọ̀ sọ àbí tí ò lè sọ̀rọ̀. Àmọ́ nǹkan tó máa ṣe inú ẹ̀ ló wà, àbí nǹkan tó ń ṣe inú ẹ̀ ló wà. Ó pé ká kọ̀ṣe nǹkan tó wá pè pé bóyá àwọn eléyìí wọ́n kàn fẹ́ dà lúrú ni, wọ́n kàn wá dà lúrú ni. Ká má jẹ́ kán sọ wá ní orúkọ tí ò kì í ṣe tiwa. Ó jẹ́ gẹ́gẹ́ bí ohun tí èmi rí nínú tó ṣẹlẹ̀ lénìí. Ẹ mọ̀, oṣù tí mo gbọ́ tẹ́lẹ̀, àbò tí mo rí tẹ́lẹ̀, èmi náà kàn rí fọ́nrán yẹn nígbà tí mo wà níbi iṣẹ́ ni. Ìgbà tí mo dẹ̀ rí fọ́nrán yẹn ó yà mí lẹ́nu. Omi ẹkún dẹ̀ gbọ̀n mi gbá. Báwo la tún ṣe débí? Kí ló tún ṣẹlẹ̀? Kí la tún bá débí? Báwo ló ṣe jẹ́? Nítorí ẹnu wa lè má tó òkè, a lè má lè bá àwọn tó wà lókè sọ̀rọ̀. Ṣùgbọ́n yẹ ká máa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Èmi ò ṣèjà, kò ṣe pé bílémì fún ẹnikẹ́ni. Wọ́n ní ọdẹ tó pẹran tó ṣètùtù, kò ń ṣe torí ilé tó ti pa o. Torí ìtọ́jọ́ mi kò lè rí mi pa ni o. Ẹ máa rí mi pàtó. Anything anybody wù kó máa sọ ọ́ sí, kò lè jí alàgbà tó ti ṣaláìsí yẹn mú. Kò lè dá owó nǹkan tó ti ṣẹlẹ̀ padà. Ṣùgbọ́n á dá ká lò yẹn gẹ́gẹ́ bí àríkọ́gbọ́n láti rí pé a ṣe ètò tó dáa tó múnádóko tí irú ẹ̀ ò fi tó ní ìṣẹ̀lẹ̀ sí wa mọ́. Ó jẹ́ gẹ́gẹ́ bí ohun tí èmi gbé nínú ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ sọ. Inú mi á dùn tí àwọn tó wà lókè tí wọ́n bá nírò pé gbogbo ọ̀rọ̀ tó sọ yìí ló kàn ń parọ́. Èmi ti sọ, èmi ò ṣe jagunjagun, mi ò lè jagun, mi ò dẹ̀ sọ fẹ́ nìkankan pé mo fẹ́ lọ jagun. But I promise anybody, kárí pé èmi wà ní abúlé mú wọn lẹ́rú o, tí ààyè ẹ̀ yọ fún mi. Tọ́ba ní ká jáde, màá jáde. Bọ́ mi ò sí mbẹ̀. So, ó lè jẹ́nu ni mò ń dán. Mi ò fẹ́ kẹ́nìbọ̀dì bílíìfù nǹkan tí mo sọ pé ó kàn sọ nítorí pé kò síbẹ̀ bẹ́ẹ̀ ni. Mi ò lè yọjú, mi ò lè jáde. Ọ̀lẹ ni mí, mi ò lè jagun. Àmọ́ níwọ̀n ọba ọgbọ́n orí mi tí Ọlọ́run fún mi. Ohun tí bá lè sọ láti rí pé a dáàbò bo àwọn èèyàn wa pé aburú máa ṣe àwọn èèyàn wa. Màá sọ. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí àwọn tí Ọlọ́run fún lóye tó yẹ ọ̀rọ̀ tí mo sọ tó máa yé, Ọlọ́run á jẹ́ kó gbọ́. Àmín. Ọlọ́run á jẹ́ káwọn gbé Àmín. wọn ti tiwọn tọ́lọ́run fún wọn tó ju ọ̀rọ̀ àtọ̀tẹ́mi sọ lẹ́nu lọ. Ọlọ́run á jẹ́ kán lè fi ṣàgbékalẹ̀, kán lè fi ṣe àmúlò ẹ̀ láti rí i pé a gbọ́dọ̀ ṣe kinní ìbò ṣe yẹ kó lè rí bó ṣe yẹ kó rí ni. A gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ ká ṣe. Mo máa make reference kan, mo dẹ̀ máa fẹ́ kí everybody kí wọ́n lọ Google fídíò yẹn kí wọ́n lọ wò ó. In 2011, ẹ lọ sórí Google ẹ̀, o lè fi ṣe ń pera mi ní Ifá Google, ẹ lọ Google ẹ̀. Mo ń sọ̀rọ̀ yẹn láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn fún àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń sọ̀rọ̀. Mo ní mò ń wo fídíò yẹn bí ẹ̀mẹ̀wá mo ń tún wò ni. Ó tó ṣẹlẹ̀ ní Egypt ní 2011. Ẹ lọ Google ẹ̀. Ẹ lọ wo fọ́nrán yẹn dáadáa. Ohun tó ṣẹlẹ̀ tó mú ìyípadà wá ní Egypt nígbà yẹn. Ó jẹ́ jẹ́ pé nígbà ìgbẹ́yìn yálà ìyípadà yẹn dá o kò dá o. Àmọ́ àwọn èèyàn tó ṣe nǹkan tó ṣe èròǹgbà nu wọn tó fi ṣe wọ́n fún sílẹ̀ wọ́n kẹ́ẹ̀tì nǹkan tó fẹ́ o. Àmọ́ kankan tí wọ́n ní ni pé gbogbo wọn jọ jáde papọ̀, wọ́n jọ dúró ni. Mi ò fẹ́ máa fẹnu sọ ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yẹn, àmọ́ wà lórí ẹ̀rọ ayélujára. Ẹ lọ Google ẹ̀kẹ́ lọ wò. Àwọn èèyàn tó dúró síbẹ̀ kan ṣe ohun tó ṣe, kò sí ẹ tó mú nǹkan ìjà kankan dání nínú wọn. But they came out in their numbers. Nọ́mbà yẹn gangan òun náà fi ṣe àṣeyọrí tó fi ṣe àṣeyege. Gbogbo ẹnu káàkiri lè fi máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Nǹkan tó bá yẹ kán ní, wọ́n ní kò sí nǹkan tó ní ká má ní. Ṣùgbọ́n kí ẹ rí nọ́mbà yẹn, nọ́mbà àkójọpọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ yẹn,
ó ṣe kókó ó pọn dandan ó jẹ́ gẹ́gẹ́ bí ohun tẹ́mi fẹ́ sọ ìyá wa. ẹ ṣé Dr. Maikola a máa rí yín bá sà ẹ ṣé gan sà. Mo kí wa mọ́mí Abímbọ́lá Onífádé ẹ káàbọ̀ mà mọ́mí mi Ani Bọ́lájí God bless you ẹ káàbọ̀ dádì Adélẹ́yẹ Omídìran mo kí yín èèyàn yìí comrade Adébáyọ̀ Bashiru Tìyálájé ẹ káàbọ̀ ẹ ṣé àdúpẹ́ bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kí n sáré play ọ̀rọ̀ láti ẹnu àwọn bàbá wa pẹ̀lú nǹkan tí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní èní ní ẹ jẹ́ ká gbọ́. Rally for self-determination being killed by Nigerian officials. All right. Yeah, that's an important message now. Okay, sir. Okay, and to call upon the. Okay, you are live now, sir. And to call upon the rights organizations to take note of what is happening in Nigeria and to do something about it. Daddy, you are live now, sir. Can you hear me, sir? Ẹ máa bá mi like love, kẹ́ bá mi share. Ẹ máa gbọ́ o. Bàbá ìjà méjìlá kan ní. Ìdánjú lọ́nà kẹ́lẹ́. Bàbá ló ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́nu. Daddy, you are live. Yeah, I'm being down. Chetri. Okay. This is the situation report. Daddy, Eje Montebati ready, sir. Okay, shall we go live now? Yes, sir. So the matter date, everywhere don't take up. Sorry. Okay, Daddy, you are live now, sir. All right. I'm looking up for the Yoruba nation, especially for young Yoruba people who are gathered in the city of Lagos, the Yoruba city of Lagos this morning, in order to carry out a peaceful rally in support of self-determination for their Yoruba nation. Their purposes are clear. Self-determination for their Yoruba nation. Their methods have always been clear. Peaceful rally. No weapons, no violence of any kind. Not regarding the police as enemies. No regarding any other official of the Nigerian state as enemies. Those are the conditions upon which the young men gathered this morning to carry out a rally. Even before they had settled down as they were arriving at the center where they wanted to carry out the rally, the Nigerian police approached them and started shooting among them. Already we learned that 2 young men have been killed as a result of the police fire. The young men are not running away, they are not afraid of the police. They are gathered there to carry out the rally, and they will carry out the rally. It's just important to let the authorities of Nigeria know that
Nigerian officials are breaking the law. The right of self-determination is the right of the Yoruba people, just as it is the right of every nationality in the world. The right of rally in the streets is the right of all across the world. So, by gathering together peacefully in order to carry out a rally in support of self-determination for the Yoruba nation, the Yoruba youths are breaking no law. And in any case, if they break any law, the thing is not to start killing them right away. So we want the government of Nigeria to note that some very serious breach of international law is being committed on the ground of Nigeria at this hour. And that two young men who came to rally peacefully, even before they had a chance to join the crowd for the rally, were killed by the Nigerian police. We also want to alert the political leaders of Lagos. The governor of Lagos State, the law is being broken by the authorities under your command in Lagos State. The most important political leaders of Lagos State, the highest political leader of the Yoruba people at this time, Asiwaju Bola Tinubu, I am alerting you and I'm alerting the world and the whole Yoruba nation that the police are breaking the law in your great city of Lagos. These things are going on record, and we are making a report of all this to the rights bodies across the world. We are making a report of it to the United Nations, and we are making a report of it to the International Criminal Court at The Hague. There will be prices to be paid for what is happening now. And by the grace of God, we Yoruba will go through all these difficulties, all these obstructions, all these illegalities, and acquire our country, separate our Yoruba nation from Nigeria as an independent country, Orile Yoruba. It is our right to seek self-determination. We are not breaking any law by seeking self-determination. Our young people who wanted to rally in the streets in support of self-determination were breaking no law. The police that attacked them have broken the law. And the report of these affairs will go before international authorities. I am asking the President of Nigeria, the Attorney General of Nigeria, the Inspector General of the Nigerian Police to intervene immediately and stop this carnage in the streets of Lagos. Carnage by the police. Our young Yoruba men and women will not attack the police. They know that the police, they have been taught to know that the police are not their enemies, and they are not enemies of the police. So, by attacking them, the police is attacking people who are not armed in any way, who have not come intent upon carrying out violence, and who are operating in a totally law-abiding manner. The Yoruba nation will not let this go. The rally will go on, and we are asking the Nigerian authorities to ensure that the young men and women who are in the streets rallying are protected and not attacked. They deserve the protection of the police and the authorities of Nigeria. I repeat, we are taking these matters up at the highest levels in the world. Thank you.
ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá wa Bánjí Akíntóyè nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní èní. Wọ́n fẹ́ kí àwọn United Nations International Criminal Court wọ́n ní láti rí sí, kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Ṣé mọ̀, wọ́n ṣe ti Lekki toll gate, wọ́n mú jẹ. Tẹ́ bá tún wò, wọ́n tún ti fẹ́ play irọ́, wọ́n tún ti bẹ̀rẹ̀ sí nípa irọ́. Wọ́n sọ pé àwọn tó mú ṣe ni wọ́n gbé ìbọn tí wọ́n fi ń yìn, tí wọ́n yìn àwọn ọlọ́pàá ni wọ́n yìn ní ìbọn. Kò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀, irọ́ ni, kò jọ rárá. Kò sẹ́ni tó ní ìbọn dání, wọn ò gbé ìbọn, wọn ò gbé àdá. Wọ́n kàn lọ ṣe kíni, wọ́n kàn jáde, wọ́n tún yáyá láti lọ fi hàn ìjọba wípé aláàṣemọ́, alùbàtò kì í dárin, àṣemọ́, a fẹ́ máa lọ nílọ wa, kí ló wá fàjà? Fundamental human rights wa ni, a ní àǹfààní, a ní ẹ̀tọ́ láti jà fún nǹkan tí a gbàgbọ́ nínú, láti jà fún ìran wa. Láti 2014 ni amalgamation yan tó ti expire, tó yẹ ká ṣe ká pín. Ọlọ́run ti pín wa, ó ti yà wá ya Sátánì. Babájídé Sanwó-Olú, títí ayé máa fi jẹ́ ayé, tí ọ̀run máa jẹ́ ọ̀run, ní orúkọ Babájídé Sanwó-Olú, orúkọ ẹ̀ ti wà nínú ìwé ìtàn ayérayé nípa nǹkan tí ó ṣe fún ìran Yorùbá, tó jẹ́ pé àti ìrandíran ẹ̀ wọ́n máa jẹ níbẹ̀. Èmi ò ṣe pé ọ̀rọ̀ ni mò ń sọ o, nítorí pé ẹni tó bá mọ rere ṣe tí kò ṣe, ẹ̀ṣẹ̀ ni fún. Sanwó-Olú, mi ò dá ẹ lẹ́jọ́, mi ò dá ẹ lẹ́bi. A ó béèrè lọ́wọ́ yín, a ó béèrè lọ́wọ́ yín. Gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe, gbogbo ìyà, gbogbo bẹ́ ṣe ń fi ọwọ́ ọlá tẹ́ fi ń gbá àwọn èèyàn lójú, kò sí nǹkan tó kàn yín. Ìrẹ́jẹ, àfẹ̀mí, ṣé nǹkan míì wà níbẹ̀ ni? Wọn ò ní kẹ́ má ṣe ìpolówó pé ẹ fẹ́ dìbò ọdún, mo ti gbàgbé pa ti wà ní ọdún míì. Wọn ò ní kẹ́ má ṣe ìpolówó, kò sẹ́ni tó ń bá yín jà pé kẹ́ má gbégbá ìbò yín tẹ́ fẹ́ di ègé nínú oṣù tó ń bọ̀. Ṣùgbọ́n bí ẹ ṣe ní àǹfààní, bí a ṣe bí ẹrú la bí ọmọ, bí ẹ ṣe ní àǹfààní láti máa kéde ìbò yín tẹ́ fẹ́ dì, làwọn Yorùbá Nation náà ní àǹfààní láti máa pariwo, láti máa kéde, láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé àṣemọ́ Yorùbá Nation, ilé yá, ilé àwa ń relé wa ni, kò dẹ̀ yẹ kó sí ìjà níbẹ̀. Bàbá dárúkọ ẹnìkan, Anthony General, Malami, ọmọ aláyé bàjẹ́, ọmọ ìrankíran, ìran Fúlàní. Kí ni Malami máa ṣe? Ìgbà tó yẹ pé wọ́n rí wa bẹ́ẹ̀, ọmọ náà láàárọ̀ sí iná, òun ni wọ́n ń ṣe, wọ́n mọ nǹkan tó ń ṣe tí wọ́n yé wọn. Tí kò bá rí bẹ́ẹ̀, kò sí nǹkan tó ní kí bàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó má jáde láti bẹnu àtẹ́lu ìwà ìbàjẹ́, nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní èní, kò sí. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Wọ́n ti mọ̀, torí ẹ̀ làwọn Fúlàní, ó wá kù sí ẹ̀yin àti èmi lọ́wọ́. We don't need, ẹ má bínú, ẹ jẹ́ kí n ka, we don't need rally again. Iron to iron is the major solution. Dádì Mọ́mí Àbú Olúwatósìn, ẹ káàbọ̀. Dádì Kúnlé Adéyẹmí, ẹ ṣé, mo dúpẹ́, ẹ káàbọ̀ sà. Tótọ́ ni ẹ wo, nǹkan tí ẹ sọ, mo agree pẹ̀lú yín, ṣùgbọ́n àwọn nǹkan kan wà téèyàn ò lè sọ. Gẹ́gẹ́ bí èmi o, tí n bá wà ní orí afẹ́fẹ́, àwọn nǹkan kan wà tí mi ò lè sọ, nítorí pé ẹ̀yin lọ̀rọ̀. Tó bá ti sọ, kò ṣe kó mọ́. So ó yé mi, ibi tẹ́ ń lọ ó yé mi. Ibẹ̀ la ní láti ṣe kíni, bí bàbá mi kan ṣe sọ síwájú, ìfẹ́ àti ìrẹ́pọ̀, òun ni kẹ́ jẹ́ ká máa lépa báyìí. A gbọ́, kò sẹ́ni, èmi ò mọ̀ nípa rálì yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò dẹ̀ mọ̀, bẹ́ẹ̀ tó dẹ̀ ti wáyé, ó ti wáyé. Ẹ jẹ́ ká dìjọ fọwọ́sowọ́pọ̀. Mo ń ka comment, ẹ jọ̀ọ́ má bí. It is so sad. Now we know freedom don't come on a platter of gold. Bẹ́ẹ̀ni, ó wà sad gan ni. Ó wà sad gidi gan. Mo ń wo arákùnrin yan níbi tí ó ti ṣẹ̀mọ̀, níbi tó wà nílẹ̀lẹ̀ tó ti dákẹ́.
ó yá láti gba ìlú, láti gba odidi ìlú kì í ṣe eré rárá, ṣùgbọ́n kì í wá ṣe pé bó ṣe wá yan ló yẹ kó ṣẹlẹ̀, kì í ṣe bó ṣe ṣẹlẹ̀ yan ló yẹ kó ṣẹlẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ rárá, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. èmi kàn máa rọ àwa Yorùbá, pàápàá jùlọ àwa tá à ń sọ pé à ń ṣe Yorùbá nation. Mo ka comment màmá mi kan níbí báyìí, mọ́mí Táíwò Edunjọbí, wọ́n sọ pé àwọn èèyàn tí ń ṣe kí ni wọ́n ti ń fira wọn ṣe yẹ̀yẹ́ tí kì í ṣe àwa. bẹ́ẹ̀ ni ẹ parọ́ máa, ṣùgbọ́n wọ́n ti gbàgbé ni pé yẹ̀yẹ́ ara wọn ni wọ́n ń ṣe, kì í ṣe tiwa mà. Dádì Adékúnlé Ròsúlù, ẹ ṣé. Yẹ̀yẹ́ tára wọn ni wọ́n ń ṣe, kì í ṣe tiwa, nítorí pé adìẹ tó sun tí ò tàn, òun ni ọ̀rọ̀ tiwọn. wọ́n ti gbàgbé pé ilẹ̀ Yorùbá yìí tí gbogbo wa ní, àwọn olóṣèlú àwọn ọmọ Yorùbá tí wọ́n sọ pé àwọn Yorùbá nation, kí ni wá ní àwọn tí kì bá ṣe pé wọ́n ya ọ̀dẹ̀, wọ́n ya òpònú, aláìníròònú ará Galatia, òun ló pọ̀ nínú àwọn ọmọ Yorùbá míì. ẹ jọ̀ọ́ ẹ má bínú, torí pé gbogbo nǹkan tá à ń jà fún yìí tí wọn àtèmi ni, tó bá ti jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ́, nǹkan tó wà nílẹ̀ yìí ó kàn, bó ṣe kàn mí ló kàn gbogbo ọmọ Yorùbá pátápátá. à ń sọ̀rọ̀ wípé kí ìran wa má di ohun ìgbàgbé, kí àwọn Fúlàní má jogún ilẹ̀ wa, kí àwọn Fúlàní má máa jẹ ọba ní ilẹ̀ Yorùbá. ìrẹ́jẹ yìí ti pọ̀ ju. nǹkan tá à ń sọ, nǹkan tó bí Yorùbá nation nìyẹn láti bàbá wa Awólọ́wọ̀, Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ wọn, láti kí ni bàbá wa Bọ́lá Ìgè kú sí. nǹkan tá à ń sọ nìyẹn. ibo lẹ wà, kí lẹ rí, kí là ń rí tẹ̀yin ò rí. ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ torí Ọlọ́run. eléyìí ò kì í ṣe ipò, eléyìí ò kì í ṣe pé kí wọ́n mọ̀ mí, no, eléyìí ọ̀rọ̀ ọ̀ràn mi, Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. nǹkan tó dẹ̀ jẹ́ mi lógún jù nìyẹn. Yorùbá lèmi dúró fún, Yorùbá nation ni mo dúró fún, torí pé kò gbọdọ̀ máa lọ báyìí, torí pé ká má bàa di ẹni tí ó àjèjì ní ilẹ̀ tí Ọlọ́run jogún fún àwọn baba ńlá baba wa, nítorí pé àwọn ọ̀ràn wa, nítorí àwọn ọ̀ràn wa tó ń bọ̀ ní ọ̀la. nǹkan tó jẹ́ èmi lógún nìyẹn, tí mi ò dẹ̀ ní dákẹ́. No going back. òun ni nǹkan tó wà nílẹ̀, nǹkan tó bá máa gbà la máa fún. mo wá ń rọ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀, ẹ jẹ́ ká gbàgbé pé ìwọ ò tó mi, èmi ò tó ẹ, èmi mo dájú ẹ lọ, ìwọ ló dájú mi lọ. ẹ jẹ́ ká gbéyàn tì sí ẹ̀gbẹ́ kan. nǹkan tá a wà lẹ́nu ẹ̀kọ́ ní ilé, nǹkan tá àsìkò tá a wà yìí, ìṣọ̀kan àti ìfẹ́ ní kẹjẹ́ ká fi ṣe kíni, ká fi ṣiṣẹ́ papọ̀. wọ́n ní tí ògiri ò bá lanu, aláǹgbá ò lè ráyè wọ ibẹ̀. kí ni wá dé tẹ́ fi máa jẹ́ kí àwọn Fúlàní, àwọn òpònú, àwọn ògbèrè, àwọn karambání, àwọn ìrankíran Fúlàní kí wọ́n máa wá ti àwa Yorùbá, àwọn ọmọ aládé, kí wọ́n kàn máa kẹ̀yìn wá sí ara wa, káwa náà ò dẹ̀ káàjí nínú oorun wa. èé a ti ṣe. ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? ǹjọ́ yẹ ká máa ṣe ìpè fún ara wa? kì í ṣe àsìkò yìí. ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run, ẹ jẹ́ ká rántí arákùnrin tí wọ́n tún mú ẹ̀mí ẹ̀ lọ lẹ́nu. bí a ṣe gbọ́, mi ò mọ̀ bóyá irọ́ ni tàbí òtítọ́ ni, torí mi ò sí ní ibẹ̀. nǹkan tí mo rí kà ni wọ́n sọ pé wọ́n ti gbé òkú ẹ̀ lọ. àwọn kan sọ pé ẹnìkan ni, àwọn kan sọ pé àwọn méjì ni. Ọlọ́run nìkan ló yé. ẹnìkan gan ó ti pọ̀ tó. ibo ni wọ́n tún gbé òkú ẹni yìí lọ? ǹjẹ́ wọ́n máa gbé òkú ẹ̀ sílẹ̀? No going back. Mommy Rose Akin, there is more power in unity of purpose than any arms and ammo. bẹ́ẹ̀ ni, mi ò fẹ́ pe kíní yan sókè. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣé Mommy mi Rose Akin, God bless you ma. Daddy Sunday ẹ̀rín ọmọ, ẹ káàbọ̀ daddy mi, God bless you sir. There is no single time we organize ours where these people will not be. bẹ́ẹ̀ ni daddy Mommy Abu Olúwatósìn, wọ́n ní kò sí ìgbà, comment wọn ni mò ń kà, gbogbo ìgbà tí wọ́n bá ti, bẹ́ẹ̀ ni mo ti sọ síwájú, bẹ́ẹ̀ ni sà ọ̀mà,
kò sí ìgbàkúgbà tí wọ́n bá ti ń sọ pé rally máa wà ní ìlú Èkó, ìjà tipátìkúùkù ni, bó o bá o pa, bó o bá o bù lẹ́sẹ̀ ni. Ìjà yìí náà ni àwa Yorùbá nation la wá máa sọ fún wọn pé ẹ má pè wá lálejò mọ́, àwa yín la nílùú. A ní láti sọ fún Sanwó-Olú, ẹ jẹ́ ká sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé Èkó gbogbo wa ní, ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Èkó. Bí wọ́n ṣe ní agbára ní ilẹ̀ Èkó ni gbogbo ọmọ Yorùbá náà ní agbára ní ilẹ̀ Èkó. Àwọn nìkan kọ́ wọ́n ní Èkó. No, nǹkan tí wọ́n ṣe ní èní gbogbo àgbáláyé ní láti mọ̀. UN, ICC wọ́n láti wá nǹkan kan ṣe sí. Love, unity, peace shall continue to be for Yoruba nation. Àmì àṣẹ Èdùmàrè. Ọ̀tẹ̀ at betrayal is at everywhere. Look at Biafra today, they are moving fast. Well, but ṣẹ́rí táwọn Biafra tẹ̀sán yan mọ́ mi. Àwọn ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́. Mo agree pẹ̀lú nǹkan wọn. Ó kúkú yé mi. Ó yé mi ju bẹ́ẹ̀ ṣe sọ lọ. Nǹkan tá kàn máa gbàdúrà fún gẹ́gẹ́ bí ẹ̀yin àti èmi, gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí obìnrin, torí Ọlọ́run fún wa ní agbára, obìnrin afẹ̀yìntàn. Àdúrà náà la máa ṣe. A ní jẹ́ kó sú wa, a ní jẹ́ kó rẹ̀ wá. Ẹ má jẹ́ kí rẹ̀wẹ̀sì dé bá wa. Torí pé a lè ṣe. Nǹkan táwọn Fúlàní yàn dẹ̀ mọ̀ ni pé tí gbogbo Yorùbá tá bá fẹnu kù, tẹnu wá bá kò, Ọlọ́run mọ̀ nǹkan. Ìrọ̀rùn ló bá dé. Òun ni wọ́n ṣe ń ṣe gbogbo ìṣekúṣe tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n Sanwó-Olú, Babájídé Sanwó-Olú, Babájídé Sanwó-Olú, ó mà ṣe o. Wọ́n ní tí ilé kan bá ń tò, àbí ọmọ àlebẹ̀ ni ò tí dàgbà. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Babájídé Sanwó-Olú ṣe rí ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ló ṣe rí ní ilẹ̀ Yorùbá. Babájídé Sanwó-Olú, ìtàn ó máa sọ nípa tiyín. Ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lénìí. Kàkà kó sàn lára ọmọ ìyá jẹ yín, ó tún wá burú sí ni jàì. Ojoojúmọ́ ẹ ń ṣe iṣẹ́, ẹ ti gbàgbé ọjọ́ àti sùn. Ẹ ti sọ ilé ayé dàwá ìlọ. Ẹ ti gbàgbé ẹ ń jọ ọlá àwọn ọmọ yín mọ́ ti yín. Ẹ rántí àtúbọ̀tán, ẹrú àròjinlẹ̀, ẹ rántí pé ẹ mà ní àwọn ọmọ. Mi ò fẹ́ mọ ibikíbi tí àwọn ọmọ yín lè wà. Mi ò ṣẹ́ ìpè ọ̀rọ̀ ni mò ń sọ, ẹ jọ̀wọ́ ẹ gbọ́ mi o. Mi ò fẹ́ mọ ibikíbi tí àwọn ọmọ yín lè wà. Bíbélì o, Ọlọ́run ṣe onígbàgbọ́ ni yín. Ìwé mímọ́ ó jẹ́ kó yé mi. Okay, ìwé mímọ́ fi yé mi wípé Ọlọ́run owú, òun ni Ọlọ́run wa. Ó máa ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò láti ìran kínní dé ìran kẹrin. Ìkan tiẹ̀ tún sọ pé ìran keje. Ẹrú àròjinlẹ̀, ìyàwó Babájídé Sanwó-Olú, First Lady ti ìpínlẹ̀ Èkó. Ibo lẹ́wà? Ǹjẹ́ ń bá ọkọ yín sọ òtítọ́ ọ̀rọ̀? Irú abiyamọ wo ni yín? Ẹ̀yin lánàá, ẹ̀yin lénìí. Ohun rere kan kò lè ti ọ̀dọ̀ Babájídé Sanwó-Olú. Òun ni wọ́n ṣe ń pè wọ́n ní Sanwó-Okú. Orí ọ̀dọ̀ wọn ni àtìgbà ensars. Èmi ò mọ̀ bí wọ́n ṣe ń sùn tí wọ́n ń jí, tí ọkàn wọn dẹ̀ ń balẹ̀, tí wọ́n dẹ̀ ń jáde láti máa ṣe rally. Mọ́mì mi Rose Akinmo, ẹ ṣé gan mà, mo ti get yín, yes, ẹ ṣé, mo dúpẹ́ mà. Ẹlẹ́ṣẹ̀ kan láti fi parí ètò yìí, torí pé ìkan lára àwọn tí wọ́n wà nínú rally yan, wọ́n máa wá ní ọ̀la, wọ́n máa bá wa sọ. So láti fi parí ètò yìí, ẹ jẹ́ ká sọ fún Babájídé Sanwó-Olú, sanwó ẹ̀mí, sanwó ẹ̀jẹ̀, sanwó ikú, ìkà ọ̀dájú abiyamọ, pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láláì máa jẹyà. Tó bá fẹ́ ṣeré, kó rántí pé ikú ń bẹ. Tó bá dẹ̀ fẹ́ ṣe ìkà náà, rántí ọjọ́ àti sùn ẹ̀. Àti ré, àti kà, kò séyìí tó gbé. Gbogbo ẹ̀ ló lérè, gbogbo ẹ̀ ló ní ẹ̀san.
tí ẹ bá rò pé Yorùbá nation kò ní ó ti ṣeé ṣe kí n má sọ nǹkan tí ò dáa tó bá di ní ọ̀la ojú wo ni kí wọ́n máa fi wò yín ìhà wo ni wọ́n máa kọ sí yín ìhà wo ni wọ́n fẹ́ kọ sí àwọn ọ̀ràn yín tó ń bọ̀ ẹ rántí o lẹ́ẹ̀kan sí bí mo ṣe sọ gbogbo nǹkan tí oníkálukú wa ń ṣe lẹ́nu pàápàá jùlọ ìwọ Babájídé Sanwó-Olú yìí ní ìpínlẹ̀ Èkó ìtàn ló máa dà ìrandíran ẹ wọ́n máa bá ìtàn bó ṣe bayé jẹ́ tó pa àwọn ènìyàn wọ́n máa bá níbẹ̀ lákòótán ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa ẹ jẹ́ ká dìjọ ẹ jẹ́ ká pa ọ̀tẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká gbé ọ̀tẹ̀ sí ẹ̀gbẹ́ kan ẹ jẹ́ ká máa ṣe rere ẹ jẹ́ ká rántí pé ọjọ́ kan àkùkọ á kọ lẹ́yìn wa nǹkan tá a bá dẹ̀ ṣe òun ló máa kù wá kù ní ọjọ́ ìkẹyìn àní rí jù báyìí lọ ẹ̀yin èèyàn mi ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ wá Yorùbá nation no going back ó dìgbà kan náà ire o ẹ ṣé mo dúpẹ́ o.